bá ṣiṣẹ́ èmi ní ọ̀rọ̀ pé kí wọ́n take life Abraham Adesanya ó gbé mi sínú carton fridge lọ́ fi kágò wá sí Nàìjíríà láì ṣẹ̀rù because I had Sofola hàn nígbà tó ń sọ ọ̀rọ̀ yẹn fáwọn tó máa pa Sergeant Kenneth ó wà nínú wọn ó ní màmá yẹn ní kíní táwọn obìnrin mọ̀ fi ń yarun ìlàrí ọlọ́wọ́ mẹ́ta onígi yẹn tó bá ti jáde lọ ó máa yà kí bọ àrùn ẹ̀ tó bá ti wégele mọ́ kò sí irú mọ́tẹ́lẹ̀ yìí tó lè bá ó ń gbọ́ Eddie Musa Gagash Kọ́nẹ́kúrè Bishi Magaji and Damayi himself equal since Abacha is dead let's kill Abiola too so that the question will balance but ìgbà táwọn fẹ́ sásásì lè rò pé aṣọ tábìlà wọ̀ ń dọ̀ yẹn kọ́ lọ kó aṣọ yẹn wá ìjọra aṣọ yẹn dọ̀la Abusalam you know what he did ó mọ tó ṣe Abusalam Abubakar mọ tó ṣe apànìyàn làwọn arábí wọ́n ti báyé Yorùbá jẹ́ kọjá ibi tó yẹ lọ that day Tabiola kú the death has not announced to any of us kọ́kọ́ gbọ́ pé bàbá ti kú plane tó wá ń jọ yẹn Abusalam order fún there is a money tọ́gbà láti CBN ń jọ yẹn tó ṣe ẹ̀ fáwọn èèyàn they should go back to the record ìjọ Tabiola kú owó tó jáde ní CBN that very day and the following day ìjọba ìjìnlẹ̀ fi gbowó yẹn jáde ní CBN kí ló fowó yẹn ṣe owó ẹ̀mí Abiola ni let Abusalam Abubakar former commander-in-chief GCFR let him come and defend the death of MK Abiola. Babangida ní ọkàn láti gbé ìjọba yẹn lẹ̀ ṣùgbọ́n àwọn àgbààgbà mẹ́fà nílẹ̀ Yorùbá ló dìde against MK Abiola. sójà wà lẹ́wọ̀n pa Boko Haram bàálù dẹ̀ tún lọ ń fún wọn lóúnjẹ ń bẹ̀ ta ló fún bàálù yẹn ní airspace to move ṣé kò ṣe yẹn kan ni Boko Haram in the military they are in the army they are everywhere ó fún Boko Haram pé bó ṣe máa wọlé bí tó máa gbà wọlé Clark ẹ̀dẹ́ ẹ̀gbọ́ obìnrin he was a woman sergeant pé ọ̀gá ó dẹ̀ yọ pistol ó fire again ó pa ọmọbìnrin yẹn ẹ pariwo Sunday Igboho ẹ ń bú Sunday Igboho ni ó kọjá pé òun aláṣọjù ni he is doing the right thing nígbà tẹ́ bá ń pa gbogbo àwọn èèyàn wa ṣé kò ní sọ̀rọ̀ ni tí wọ́n gbọ́ bá lágbára ti sọ̀rọ̀ wá jáde wá sọ̀rọ̀ náà for years ago èmi ti mọ̀ pé Nàìjíríà ṣe máa dojúrú yíbo iṣẹ́ ni tí yẹn ń gbẹ́kẹ̀lé o yíbo tó pé yíbo tó pé àwọn fẹ́ lọ pé káwọn náà ti pé a fẹ́ lọ